ẹ̀yin ọmọ gbogbo mo kí wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ káàsán o, ẹ kú dédé àsìkò yìí. A kú bí gbogbo ẹ ṣe ń lọ lọ́tùn lósì. Orí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Nàìjíríà náà láti mú wa lọ́sàn-án yìí. Ẹ mọ̀ pé a ti ń pariwo, ó máa dàbí pé bóyá àṣejù ni àbí àsọdù ọ̀rọ̀. Kò rí bẹ́ẹ̀ o, ẹ̀yin ènìyàn wa, kò rí bẹ́ẹ̀. Ní gbogbo ibi tí àwa tá wà outside country tá wà, àwa náà ń fẹ́ kí bí ìtẹ́lọ́rùn ààbò, ìgbáyégbádùn, ìgbafẹ́ bó ṣe wà níbi tá a wà, bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ kó rí ní ìlú tó jẹ́ tiwa. Nítorí pé àwọ̀ tún àwò sí, a wò pé nǹkan tí a fi ń ṣọ̀rọ̀ àwa gan a ní jù wọ́n lọ. Bẹ́ẹ̀ ni, fún àpẹẹrẹ ẹ wo ibi tí mo wà yín sìn. This is my house. Ẹ̀yin ilé mi lẹ́ ń wò yìí. Ọ̀nà tẹ́ ń wò yìí, ọ̀nà tẹ́ ń wò yìí. Ẹ̀ẹ̀mejì ni mọ́tò wọ́n máa clean it every day. Àwọn mọ́tò tó ń fọ̀ àwọn tó ń gbálẹ̀ wọ́n máa gbálẹ̀ lọ, àwọn tó ń ta mi sí tá máa fọ̀ bẹ́ẹ̀ náà máa fọ̀ lọ ẹ̀ẹ̀mejì, àárọ̀ àtalẹ́. Àwọn tàárọ̀ ti ṣiṣẹ́ tán sí, tó bá dé dọwọ́ rọ̀ lẹ́sìn wọ́n máa ti bẹ̀rẹ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ ni, ẹ lè rìn nígbà tó bá wù yín. Gbogbo ibi tẹ́ ń wò yìí tó bá dọwọ́ alẹ́, ẹ jẹ́ kí n fi gbogbo àyíká yẹn hàn wá. Ṣẹ́rí gbogbo àwọn àyíká, ṣẹ́rí bó ṣe lọ. Tó bá dọwọ́ alẹ́, ibi báyìí máa ń dàbọ̀ ọ̀sán ni, iná wà, wọn ò ní problem pẹ̀lú yẹn. Ààbò, ẹ lè rìn bó ṣe wù yín. Kò sábò ní Nàìjíríà, Fúlàní ń pa. Àwọn tó jẹ́ olórí wa gan tán jẹ́ aṣojú wa tó yẹ ká máa béèrè lọ́wọ́ wọn, ìbò lẹ bá ṣẹ́ dé. Torí àwa wọ́n lọ ṣaṣojú wa ni gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, tó dẹ̀ yẹ bó ṣe rí nìyẹn. Aṣojú wa ni gbogbo àwọn senate, àwọn governors, gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n lọ ṣojú wa ni. Ṣùgbọ́n àwa mélòó ló mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí, pé àwọn leaders wa pé aṣojú wa àwọn mélòó, àwọn péréte ló mọ̀. Àwọn fọ́nrán tí mo fẹ́ fi hàn wá, màá fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wò. Àwọn gan fúnra ara wọn ti sọ pé apá wọn ò ká wọn. Bẹ́ẹ̀ ni, àwọn senate wọ́n fẹnu ara wọn sọ, wọ́n ní apá wọn ò ká wọn torí àwọn Boko Haram sì tí ò bá mọ̀. Àwọn Boko Haram ti ń lo drone ni wọ́n lò ń sìn. Kí ni drone? Òun ni nǹkan tó dàbí aeroplane tó ń fò, tó jẹ́ pé ó ní kámẹ́rà láti lè máa fi monitor gbogbo inú igbó, gbogbo ibi tí àwọn èèyàn tó ń farapamọ́ sí, àwọn ẹni ibi tó ń farapamọ́ sí, tó ń lọ fi máa monitor àwọn èèyàn. Wọ́n dẹ̀ ń lò fún oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń lo drone fún. Àwọn tó ń jagun wọ́n ń lò, àwọn Boko Haram sì wọ́n ti ń lò láti máa fi ṣe jàǹbá. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo fídíò yìí ná ká tó tẹ̀síwájú. Ó yá, ẹ jẹ́ ká nìṣó sókè, ẹ gbóhùn sókè. But major culture wa nílọrin, a mọ̀ pé Fúlàní wa, àwa ará Ìlọrin, Fúlàní lára Ìlọrin. So major culture wa náà ni pé àwọ̀ àwárígà á sì dé fìlà, ẹ̀ tó bá wò láwà ni. Bí mo ṣe ń gbádùn ọ̀rọ̀ yẹn lọ, ó níbi kan tí mo fẹ́ kẹ́ touch but tí ẹ ti touch. You are Fulani gẹ́gẹ́ bí ẹ ṣe claim nísìn, but lárúkọ yín Bọ́lájí wà ń bẹ̀. Yes. Which is a Yorùbá name. Bọ́lájí ò kí ń ṣe, mi ò ká Bọ́lájí kún Yorùbá ni. Abọ́lájí. Okay. It's just bí Àbísọ. Okay. Tabade wo environment wa. Environment has a lot of impact in we human being. Ní ilẹ̀ Haúsá, àwọn tó bá mix díẹ̀, tá máa sọ Àbísọ, ẹ rí orúkọ nínú wọn, ẹ rí orúkọ nínú wọn. Mo lórí Haúsá tí ń jẹ́ Dayọ̀. Ọmọ Kánò ni, Dayọ̀ wà ní orúkọ rẹ̀. Aminu Usman Dayọ̀ lórúkọ rẹ̀. Olóhùn lẹ́gbọ́n kan, ẹ̀gbọ́n rẹ̀ pé kìnní ló gbé Southwest ló gbé, which is Ìbàdàn. Ọmọ Kánò ni. Bàtán bí òun ló fi Dayọ̀ sínú orúkọ, Olóhùn láìkọ̀ ọkọ̀ pé Dayọ̀, Ọládayọ̀, pé nǹkan like blessing. So Bọ́lájí, èmi ò rí nǹkan tó affect Bọ́lájí ní Yorùbá. Ó kàn fi hàn yí pé asúnmọ́ Yorùbá wà ní surroundings wa. Okay, tí mọ́mì mi lè jẹ́ Yorùbá, bóyá mọ́mì mi ló fún mi, dáàdì mi bá jẹ́ Haúsá ńkọ́. So orúkọ kò dá tribe dúró, it's just Àbísọ, bí kan pè yàn láàrẹ̀ mú kìnìkan. Because Boko Haram is using armed drones. Let it be on record. They are using armed drones, weaponized drones, which Nigerian army is not using. In other words, they are more sophisticated and advanced
than the Nigerian army. Lastly, I lost people in Wajiroko. We lost people in Wajiroko as a result of Boko Haram insurgents. This is the few I can give you, just a tip of an iceberg as far as my constituency is concerned. I observe one thing. Boko Haram is fast coming back, worse than what we had in the past. Take it or leave it. Boko Haram, ISWAP, or whatever name you call them, they are coming back. Let us do something serious in order not to go back to our days when 22 local governments out of 27 local governments of Borno were occupied by Boko Haram. Secondly, Mr. Speaker, honorable members, we should be complacent. Rome used to be the greatest empire on the world, but it was destroyed by the complacency of the Romans because of their inability to take things serious, to deal with their enemies. So as I'm speaking to you, personnel, there are no Nigerian army personnel. They don't have enough personnel to face these boys. That is the truth. They are committed. They are very strong in their own stand, but unfortunately, they don't have enough personnel and equipment to face the Boko Haram. I have seen it. Nobody reported it to me because I went to my constituency on Saturday and came back on Sunday. So, Mr. Speaker, honorable members, we shouldn't be complacent with this. I align with Honorable Gaddi by saying that we should do our own needful by doing the proper oversight of money expended, because between 2015 to 2019, Nigerian government spent 19-point-something trillion naira on security issues. I have the record with me. Amendments or observations or comments? I start with Honorable Gaddi. I'm from Plateau State. Mr. Speaker, you will only understand the heaviness of the content of this motion if we are privileged to see the picture of what Boko Haram did to Giwa barracks and other attacks within military formations in Borno State. Mr. Speaker, the pictures I saw, I am scared. I am scared whether the safety of the Nigerian civilians within the Nigerian territorial land can be guaranteed. Mr. Speaker, we budgeted for money, arms and ammunition, tanks numbering more than 40, including other platforms that belongs to the Nigerian military that is aimed at safeguarding our people, have been taken away worth trillions of naira by Boko Haram. How can we guarantee the safety of the Nigerian people in the circumstance that the platform that are meant to protect these people have been taken away by the enemies of the people? Mr. Speaker, we have been doing our best under your leadership. The National Assembly have been speaking on issues of insecurity. But Mr. Speaker, actions by departments of government must be taken. Mr. President must hold Nigerian military strategic commandants and other head of security agencies accountable for negligence of their responsibility. In as much as we appreciate, Mr. Speaker, the security agencies for putting their life at the front line to protect Nigerians, to make sure Nigerians sleep, we must hold somebody accountable that taxpayers' money used to buy guns, used to buy other platform for Nigerian military to fight, will be compromised and be donated like a form of free of charge to the enemies of this country. Mr. Speaker, this is unacceptable. I want to say again and again, Nigerians are being killed on daily basis from the north to the south, to the west, to the east, and we are here for Nigerians. Mr. Speaker, government must do the needful. The everyday resolution that
we pass is not enough. Mr. Speaker, if it means facing agencies of government as a National Assembly to ensure that publicly we bring them to account for their responsibility and to account for their negligence of responsibility, we have to do that. Mr. Speaker, I will send you intelligence of the picture of the arms and ammunition, of the platforms that have been taken away by Boko Haram in Maiduguri. And when the leaders, when the governor is crying, other representatives of government are first to issue statement undermining the supremacy of the chief security officer of the state, who knows what is happening in his state, who is crying, and someone within the comfort of his zone will say that the governor is raising an unnecessary alarm, whereas Nigerians are killing. This is unacceptable. Mr. Speaker, we must stand up and find a way of bringing this issue of insecurity to order. Otherwise, you and I is not safe. No matter how Nigerians respect us, we are moving to a level that Nigerians will fight us the way they fight criminals and the way they fight Boko Haram. Until the right thing is done by us here, until we speak for the Nigerian people, until we draw line, until we tell government what we are supposed to tell government, and until government respond by action, not by media statement or press statement. Do not hope, Mr. Speaker, that any member of a National Assembly is safe to move, not by bandit, not by Boko Haram, by the people that elected you and I. Time will come, if action is not taken, that Nigerians will take their destinies in their own hands. Thank you, Mr. Speaker, for giving me the opportunity to speak. Yes, òun náà lẹ ti gbọ́, òun lẹ ti wò yẹn. Ṣé ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, àwọn tí ẹ gbọ́kànlé nìyẹn, àwọn tí a fọkàntì pé wọ́n fẹ́ máa dáàbò bò wá. Àwọn kan ti fẹnu ara wọn sọ nígbà tí ọ̀gá àwọn DSS ti jáde tó ti sọ̀rọ̀. Kí ló ti kù àbí àwọn AFCs àdónà tó ti jáde tó ti sọ̀rọ̀, kí lẹ ti ń expect. Èmi á sọ̀rọ̀ lára wọn pé ẹ máa defend ara yín ni o. Can you imagine? Ìjẹ́ nǹkan tó wà lọ́wọ́ yín, ìjẹ́ nǹkan tó wà lọ́wọ́ wọn, ìjẹ́ ẹ̀yin ní sọ́wọ́. Àwọn tó ní kẹ́ lọ máa kojú pé kẹ́ lọ máa defend ara, ìjẹ́ nǹkan tí àwọn ní sọ́wọ́, ìjẹ́ ẹ̀yin ní sọ́wọ́. Nǹkan tó wà lọ́wọ́, ẹgbọ́n nǹkan tí wọ́n sọ nínú fọ́nrán yẹn, pé nǹkan tó wà lọ́wọ́ àwọn Boko Haram yẹn gan, pé àwọn Nigeria sójà wọn ò ní dání. Ibo ni wọ́n ti rí? That is ìbéèrè tí mo ń béèrè. That is the question. That is the question tí mo ń béèrè. Ibo ni wọ́n ti rí gbogbo àwọn nǹkan wọ̀nyí? Yes. Ara àwọn nǹkan tó yẹ ká jọ máa béèrè nìyẹn. Ibo ni wọ́n ti rí? Ibo ni wọ́n ti rí gbogbo àwọn nǹkan wọ̀nyí? Ẹ̀yin ènìyàn wa, àkókò ti tó nísìnyí o. Rally ti dé o. Rally ti dé o. Nínú oṣù yìí ò ní mú jẹ o. Kẹ́ ẹ máa ready. Kí ni ipa tí ìwọ fẹ́ kó nínú rally tó ń bọ̀ lọ́nà? That is my question. Ipa wo ni ìwọ lè kó? Ṣé financially support ni? Ṣé physically support ni? Àbí ọ̀nà wo lẹ ti fẹ́ support rally tó ń bọ̀ lọ́nà? Ẹ má gbàgbé o, bàbá wa olóyè Sunday Igboho, akọni ọmọ Igboho Òòṣà, ẹkùn ọkọ Fúlàní. Àwọn náà máa wà ń bẹ̀ live. Bàbá wa Emeritus tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, bàbá wa Banji Akíntóyè, they will be there live. Bàbá wa Akínọlá George, gbogbo wọn bẹ́yẹn àtàwọn kọ̀ọ̀kan àtàwọn kọ̀ọ̀kan tí a ò mọ orúkọ wọn, àwọn náà máa wà ń bẹ̀ live. Ẹ̀yẹ ṣẹ́ rí àpẹẹrẹ gidi òun ni ó ti wà ńlẹ̀ ń sìn. Ọ̀pẹ ti ṣe ibi tí wọ́n ti fokùn sí òun lọ́rùn. Kò ní ìdí pé ṣẹ̀ṣẹ̀ ń dára yín láàmú mọ́. Ibi tí wọ́n ti fokùn sí ọ̀pẹ lọ́rùn ó ti wà ń bẹ̀ already. Òun náà ni ọ̀nà, òun náà ni nǹkan tó wà ńlẹ̀ ń sìn. So ẹ̀yin ènìyàn wa, ẹ má dágun lá o. Ẹ jẹ́ ká jáde lógúnlógún. Ẹ jẹ́ ká jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ̀yin tẹ́ ń bẹ̀rù ikú, kò sígbà tí máa kú ò ní kú. Mo dẹ̀ mọ̀ pé ìwọ ò ní kú, èmi ò ní kú. Gbogbo ẹ̀ aṣojú èmi àti rẹ̀. Torí àwọn ọmọ wa béèrè lọ́wọ́ wa pé nígbà tí wọ́n ń jà fún òmìnira, tó fẹ́ gbà àwọn àkúrò lórí ipa olè yín kó, tó fẹ́ gbà wá kúrò lóko ẹrú, ipa olè yín kó. Ṣé rí nǹkan tí ọmọ kékeré tó wà ní bẹ́ẹ̀ mi ṣe ń sọ nìyẹn, because ẹni tó jẹ́ pé
tó jẹ́ ẹgbẹ́ àbúrò mi ẹlẹ́kẹta ṣé mi ní pè lọ small boy ni. I can call him like that. In other way, ẹni tó lè ṣe odidi president of a country ó kúrò lọ́mọ kékeré. Bẹ́ẹ̀ ni mo ń refer sí Toure ni o, president Burkina Faso òun ni mo ń refer sí. Ẹ wo nǹkan ribiribi tọkùnrin yìí ṣe, gbogbo ayé ló gbárùkù tì. Ṣé wọ́n lè fi wé Ìgbòho ni? Ìgbòho ọba ó ju ọba ibòmíì lọ. Ẹ̀yin náà ẹ mọ̀ kì í ṣọ̀rọ̀ àbòsí gbogbo eléyìí táwọn kan wọ́n jagba ẹ̀yin tẹ́ ẹ lè dúró níwájú Ìgbòho tẹ́ ẹ máa sọ̀sọ́kùsọ. Ó ju bẹ́ẹ̀ ṣe rò lọ, Ìgbòho ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Ẹ fún lọ́wọ́ ẹ̀ ó tọ́ sí i, òun ló lérò lẹ́yìn. Ẹ̀yin náà ẹ rí nǹkan tá a ṣẹlẹ̀ ní rally tó ń bọ̀ yìí. Ṣé bí èrò tèkìtì lẹ́rí tẹ̀yìn ń pariwo? Ṣé bí èrò tí ẹ rí ní Oǹdó òun lẹ́rí tẹ́ ń pariwo? Èyí tó ń bọ̀ lọ́nà ó máa ju eléyìí tẹ́ ti ń rí tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ó máa ju eléyìí tẹ́ ti ń rí tẹ́lẹ̀ lọ. So fún ìdí èyí ẹ̀yin ènìyàn wa ẹ gbáradì rally ń bọ̀ tó máa mì gbòòrò títì. Ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ, ṣé ẹ fẹ́ continue, ṣé ra àwọn tẹ́ gbọ́kànlé ẹ ṣáà ti gbọ́rọ̀ tọ́. Ó la fi ń gbé àwọn fọ́nrán ìwá fún yín pé kẹ́ máa wò ó kẹ́ fi máa ṣàríkọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni ẹ máa múlò ń bẹ̀. Ẹni tí ẹ fi ẹfẹ́ fẹ̀yìntì tó fi gbogbo ara ṣẹ̀gún, ẹni tẹ́ ẹ gbójúlé tó jẹ́ ní àgbà, ẹni tẹ́ ẹni kó fẹ́ yín lójú tó fata sẹ́nu, ṣé ẹ máa ṣègbójúlé rú èèyàn bẹ́yẹn? Wọ́n á jẹ yín máyé ni, ṣé ẹ fẹ́ kọ́ jẹ yín máyé? Ẹ̀yin ènìyàn mi gbogbo, ẹ ní kú èmi ò ní kú sẹ̀, gbogbo ẹ̀ aṣojú ẹ̀mí wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé bí a kò ní ṣẹlẹ̀ tẹ̀yìn doubt ẹ̀yin Thomas tẹ̀ ń doubt. Ojú yín láṣẹ o, kò dẹ̀ ní ṣẹ̀yìn. Àdúrà mi fún yín nìyẹn, ojú yín láṣẹ. Ẹ ní kú, bẹ́ẹ̀ ni ẹ ní kú. So ẹ bá wa share ètò yìí, ẹ share lógúnlógún, ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ bá wa fi ṣalátagbà kó tàǹgbàgbà kárí ilé, kó tàǹgbàgbà kárí oko. Èmi ọmọ yín náà ni o, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín àtàtà Àkàlàmàgbò TV ẹyẹ méjì ò ń jàṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá. Ẹ bá wa share, ọwọ́ tẹ fi ń share ní fi gbọ́mọ sí, ojú tẹ fi ń wò wá òní tó ń tẹ́ ẹ̀ náwó lé lórí. Ẹ bá wa thumb up sí orí ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń support wa, ibi tẹ́ ẹ ti mú kò ní tán bẹ́ẹ̀. Bàbá kan ra sticker fún mi lánàá, appreciate, I really appreciate you, I really appreciate. À ń kó wọn jọ ni, àwa náà fẹ́ gbìyànjú láti ní ipa kan náà táwa náà kó. Ipa tí àwa náà ló kó kò sí nǹkankan a ti ń ṣe náà, èyí táwa náà ń ṣe náà ó kúrò ní díẹ̀. Awareness, eye opener, gbogbo ẹ̀ là ń ṣe. So èyí tẹ́yin náà lè ṣe náà ni pé kẹ́yin náà kẹ́ jọ̀wọ́ kẹ́ bá wa máa share káàkiri. Bó ṣe jẹ́ nìyẹn o, ní ìrìnjò báyìí lọ. Ẹ ti pàdé wa lórí live ní alẹ́, ẹ máa pàdé wa à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun gan, ó dàbọ̀.